Odeya mi manche mamimba. Ingani awola woboshe womboe womboshe.
No say no naturally bang 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 le go each mo fi mo si ekole me ko ma ti da ma iwo ma no lo ame fi na me na me da so ade la la cha onu ni so ake le go ni amo me le pa fi won pa fa ake e cha no na kan no ya ko no ju wo ku so nu yo se wa ke gan me ti wo si an to ni sa ko ba ti ma mo le ba on a fait mon chemin tout ce train de la voiture quand je suis chez moi je sens je vais mon tout le monde mon je suis chez je suis là mais le train de on est autour allez bah le pour sur le pont c'est ça bien fait ana on pas faire no ake mame e ji atuna wo ba jo so wo ba jo wa ya pese afiye ya ko le aburu ya wo ete la fi na ma fa o papa e boli tue e ha me fe ne bo tue ma ye fufu me won da fe musu mi fe ni wo na ye bo ma du mo na emi ataka ke ni je ga fo bo na ka do mo alo na ka so le mo fe mo do we ko si da ke ni lo nínú e ke so si ape po mo papa le pe ibanu ka na ke ni eni ba pe bo ko pe o yo ku no wo ni la do ke ni yo kete wo tele uno amba me bomode yele wona ke wo hwe ni ni wo kan hwe ami ni ame to ehawo ame wo tu ni ame fi hawo ke wona ka no wo ho aba fe tu wona wo ke bule ke wo ni sa wo ko ba ha oni ma akọ e papa o de won dai mo fe mo si
People are behavior wonder. People soon, you just see a gesture now. Baba, lekete mo wi mo ne ifoka yake afi ya chuni ke ino afi ko wi mo to bi se ke hana ka wi mo ne ku ke di wi mo ne ba na chuni ani ye effect ni ke ha ma obisan lele ne ke sani ne ko ba ka ke mo sani ji ke mo ji jake owo chemopete adibolo ata ile kwa ona me fe je mi ka bo fe wona anu ni ya no je o ka je jaba na ke se ye mo e ba habu je fe mo ni ba mamba jo e ke mle pin lo ye no lo fe no fe no ni mla ye here we blam ko to mna we blam ni lo ye ba gbo lo wa mi na se ko la me ju ame yin ame fo ona se keji lele ni ame na ke lele se ye mo ne na kwa sanima chi ona fe ni ma je se na pe jake wo nu pa aya ni bibi ife si ke e ko na ba na cho mu ne e ba wa bibi ye ni ba ni se keji o fe ye e ko le ko lo ni ba ko ko ni ma ne ba ka to ko ke bi ya ko nu pa wa do la ni ni mo na me ti me ni ba pe mas keji mo be lo ya ife fe igbe ti sani se fe se na keji o mo ke ba aba na fi oni kudiyeli afi e ko wole ko bu ye wo ma ni wo lo o tun akesi na ni na de bo e se le mo pa pẹ̀lú tun ake sani ko be wo yi alo be ni ya no je mo ni ko bodu ko ba jole oju ni na ka mo ba ko ni ti musu ke ha wa ke awo che me pe ya de na to ile ni ke jo mo ke wa ni sami ka ke ha ake mba ke ye mo ni cho le be na ka ni eye mo ji kwa ka ba ni efe so le mo ha mo fe o ti ni ayi ni efe ni ake bayo ake wona ni bi e ko me ko ba pa fa ke ame ka ke mba ah se ye mo ni ba la ke to jole ni ti to jole ni ko ni e che ko bo ni mo na ke lele ganye iyen ma iyen siku o ye papa ko su eyi la che papa ko ja lo fe no lo ta wo fi o na lo oye o ba fo ke ni ni aye ntu le ya ntu no fe no ya no pepepe mi ni fi o ba ti ade bo lo su ba da ida ke le chu ni ni sa le chu chikana kan se yo mo ba no ke chu le wole no mo ba ke me fi ake bi fe de wo ta ye no ta ni ka yo a unu na ko ime ni bo to yo fi e ni pa da bi ẹbí bí àwọn tí wọ́n tẹ ọmọ àwọn tí ìpa wò ni wọ́n máa ń tí ìpa wò ní ìtì ìpa òfin yìí ọ̀gá ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ àdúgbò àwọn kékeré ní àsìkò òbí náà kúrò àsìkò ẹ̀yìn náà mo má sàkúrò ẹ̀tẹ̀ náà lákọ̀ọ́lẹ̀ àbọ̀ yóò ṣe ní òdu ẹ̀ náà fi òkú òkú ẹ̀jẹ̀ náà mo gbà òtò fún ọdún òbí bí èmi tòló ìgbésọ̀ ó lè sọ ọ̀gbọ̀n mi ẹni mo náà fọ́ yẹ láyé dé níbi ìṣẹ̀kùṣẹ̀ bíi ẹgbà náà ẹ̀fọ́ ìpàwọ̀ ẹ̀ náà ó dín ẹ̀mú mọ́ títí náà yẹ lẹ́pẹ̀lẹ̀sẹ̀ yẹn ló lẹ̀ bí ọ̀nà lọ́wọ́ ní ìyẹn ló mọ̀ sọ fún mi ẹ̀kẹ́ ìgbà wọ̀nyí yìí kọ́kọ́ bí àgbẹ̀lẹ̀ fi òun jọ̀wọ́ mu wọ̀ ní túmọ̀ ọ̀nà ó bá wọ̀ yẹ ọ̀dọ̀ ní mímẹ́ ọ̀bẹ adasi ke ofe ayasiti dan teko ni wo je podi an na ni je ko to kan isusi wo to mo che afi shipo wa me ke mo ko fe o wo kele ba pe ba ase ka fi le je fu to ko wo ke le de che mo mi ke sa me o ke ba pe ba ke wo pe le mo su o le ba ni mi be mo ye be le fi o si ne so ku fu mo ni mo je che me wo ya mi sa yin ni mo je che mo wu ye me hin na ni do mo hin na ni o kẹta wo ni mo ta wo ni mo ko fe wo e bẹ́ẹ̀ be le kele yo ko si ba mi so e ko be se mo ni kele pe mo ni ko ma ji
nígbà àwọn ọmọ ìjẹjẹrẹ pé ọ̀gá yìí bá fọ̀rọ̀ yìí máa nínú wọ̀ fún wọn láti wọ̀ jẹ̀mí díà mi wọ́n ní wọ́n sọ àníyàn náà wáyé olóko ní oṣù àmì tí wọ́n jẹ́mi ní káàkiri fún àwọn ọmọ ìwọ̀n bá mi fà á lórí ìyá mi bú àwọn kàfà jẹ́ bí ọlọ́pàá ìmọ̀ mìíràn yàtẹ̀ kàfà jẹ́ mọ́pẹ́ lè ṣe ọmọ jẹ́ gẹ́gẹ́ mi ìgbẹ́gbẹ́ gbèsè hàn kí ẹ̀ ń ṣe ní ṣùgbọ́n sika bɔ mɔ jɛ mɔ kɔmi wɔn mɔ jɛ mɛ wɔn mɔ tosi mɔ mu pɛrɛ wɔn mɔ jɛ ɛhɛ ni ɛni mɔ mu fɛn bu a bɛ ya bɛ bu awɔ mɛ ni kɛ fɛ ni o kɛ wɔn wɔn sɔ ɛni wɔn ma tɔ ne bɛ bɛ bi tɛ sa wɔn ɛna wa a bɛ ya bɛ bu awɔ bɛtɛ ni fu ɔjɔ kɛtɛ awu akabu ɛdi bɛtɛ mɛ ni bɛtɛ fu ya fún ɛ bɛni wɔn gɛfɔ ɛnɛ jɛ ɛkyi bi fi ɛkyɛ wɔn jɛ kyɛ wɔn fila jɛ kɛmu kɛ osumu pure water bi ɔmɔ kɛ osumu ɛna ebi ɔwɔ ọjọ́ tètè nu wọ́n ní àjẹlẹ̀ àbẹ̀lẹ̀ ní ìgbẹ́ tẹ̀lé yìí mo gbọ̀bú etí àwọn yẹn fi mo fi mọ kàlá pọ́sù kálíkà mo kàlá pọ́sù kálíkà mo fi wúdò fún ẹ̀ àfẹ́ àjẹkẹ̀ lákàbà aṣẹ́gun ní ẹ̀rọ máa ń bọ̀ máa bù kàlá nàbà gbàgbọ́ wà bá yà mí síra wọ́n mi ní ọwọ́ wọn gbà wọ́n ní wọ́n ṣẹlẹ̀ sí nìké báwọn ọ̀dọ́ màtí náà fàáyé wọ́n ní ọ̀kà máa fún dáa ọ̀kà máa kẹta fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tí wọ́n gbà mí fàáyé kẹ́ ìyí ẹ̀sà náà lórí ní ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mi yà mí gbà wọ́n òpá ní ìgbà fàáyé òpá ní gbígbẹ́sẹ̀ fàáyé ìjọmọ̀jẹ̀mẹ̀ fi kẹ̀yà sílẹ̀ mọ̀jẹ̀mẹ̀ fi náà mi yà mí gbà wọ́n mo wọ́n bí wọ́n lọ wọ́n mi wọ́n bí sọ́lọ̀ wọ́n mi ló fẹ́ nínú àmọ́ mi yẹ fẹ́ sọ́lẹ̀ wọ́n mi káàdì ẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ wúwo ẹ̀kọ́ tó ẹ̀ àkọ́kọ́ ìdíjì wọ́n ti bá a lọ ọkọ̀ ìtẹ̀sẹ̀lẹ̀ láti bá sọ́ọ̀ máa wọ̀ mi àti àpẹ́ mi ló bẹ́ mi yé ẹgbẹ́ ìfẹ́ ẹgbẹ́ ẹ̀fọ́ mi bẹ́ mi nà kẹ́ níbi tí ìyẹn làkẹ́ sí láka dìde tẹ̀ náà bá sọ́ọ̀ hàn mi káàdì ẹ̀sùn tó kọ́ ni mo bí ìkọ́ ọmọ mi sẹ́ni ọkọ̀ bẹ̀rẹ̀ kọ́ ọ̀rẹ́ àmì ní ẹ̀wọ̀ níbi káàmì yẹn wọ́n yẹ kó àmì ní wọ́n wọ́n káàmì tíọ́bọ̀ ní wọ́n yẹ mẹ́sẹ̀ ọ̀tún àgbẹ̀ àmì bẹ́ẹ̀ mi mọ́ wọ́n bí wọ́n wọ́n láyé bí fi mẹ́ni kẹ́kọ̀ọ́ yẹ kó wọ́n lé àmì ọ̀pọ̀ àfọ́ ẹ níwọ̀n mọ̀ níwọ̀n bú mi ẹ̀wọ̀n wọ̀ kàn ní ẹ̀fọ́ mọ̀ yẹ ní kò yí ẹ níwọ̀n ní ọ̀rọ̀ bọ́jà ìdájọ́ ọ̀tún ọ̀nà mọ̀ yẹ kó káàbí àyè. ojú ọfà lè wé mọ ní orí ẹtún akẹbẹ níbi yìí kẹfún ní gàhìn ẹ bẹ àfikún nàkà níbi àwọn. níbi ni wọ́n kẹfún ní gàhìn ẹ bá fi ẹlẹ́dọ̀ gbà kẹsìsì bí fi àmì bá fi ẹlẹ́dọ̀ gbà sí dẹ́kánà mi náà kù ṣùgbọ́n lákẹ́ ní kẹ̀kẹ́ ni wọ́n pèsè mi àmì fíọ̀ mi àwọn ọmọ jẹ́ pàákọ́ ní ma yẹn kẹ́dùn mọ̀ yẹn mọ̀ ìwé àmì fíọ̀ ẹ bá fi ẹlẹ́dọ̀ gbà nàmi tí ọ̀wọ̀ pé wọ́n kẹ́ wọ́n náà tù yí sí dẹ́kánà mi náà kù ṣé bá fi àmì àwọ̀ bẹ́ẹ̀ náà bá ṣó dẹ́dẹ́ àwọn èèyàn àmọ́ àwọn ọlọ́kọ̀ wò bí ìbá ṣọwọ́ níwọ̀n kẹ̀ sí dáhùn náà mi wọn lákàmì máa fi. I'm
Let's stay there and say. Dạ, anh muốn quay cái là gì? Ô, sâu rồi. Mango
Nye ba ni na wo no Kenya ba bi ele fon ko be o ma nye so ni o bi yo nche ga okwe Africa so ke afine no Africa ne o ka afine ministry na malo mini o wa no ni peni o mi ni ma da mo fe mo si afine da fi bo ne ko le ba pale ni no mo aga afi ho be na ga chi ho na o so fo enfe so mo ke ni bi afine nnuku ego ile ga ji nye onye nnu ego skeji nye nnukwu ego ebe ma to nye pagina ni nke da cafe si so mwe o so fue mo fe mo ni organe na efetai ni kusu na enu wotun lele ni be ko pako o bako no ko pako ni ta flight abaga ge o kusu ni wotun be mo ko ya fe logo na ke mfite wo kusu en na kan no bako minda cafe si ni minda mo fe mo nsia ge lele ayo se mo afine mo fe mo enu wo si ebo wo yue mo toe ni nonu wo ka fi mo ko efe won da mo fe mo si ni mo ni bo ni won na la fi ni wo chano ni wo sa fi e nonu won na ko wo ka na ku ni tafa che bo ni wo ba na fi ni wo jo ma fa sise wo je nsi ni wo ko ma nyi agbe na o shiki na ba fo ne lele nko kwe no ni ya no ma mi mo fe mo mbro si wo fe wo ke wo yin afo no kunu no wo kwe no kwa ke be ko e na bo shiki fo keji aba fe registration ni aya fe o mo fe mo ekutu
no ta frate o mo fe mo koti no ya register ke gbe ke jibo e kucho emi mo fe mo la ke gbe ke jibo si bi ane ni isike aya fe ne ke registration na ya eko no ya ni Sergeant Pieba lele a district officer na me ni yo jen na me yo kucho emi na mbanya amele mo fe mo no keji mokuba neke mokuba ne ba register ege be baba eja ke mokuba ka ke mene wolele sike kucho mi na register ye le kucho emi mo fe mo no nege ni ne le mi enu kuchichi no mi npafa keje ne no ba cho neke be baba afe mo ni afo na campaign koni nuni ya no e kuma majiano Mr. Flash be no ba na mugo yo ma but telo o se o telo saju no yen fu e waka na ehu e gama na ni simo akwe ni bona fi ole keje sisije ni wo ba ni na avele na ga no ko ni mo fe mo kuchu e mi o ya register e je ni je mo ba vote e ko te nu a vote won keji je vote mo lo je mo ni o se vote mo o si an bi no lo kuchu mi bi am tenja mba ke wa ke o seku si mo no na fio na ka ya vote lo ya register isi district officer le kenege majian sanine baba no mugo banya lo mugo keje ego ta frache ne kelaba na register e ja ge na me oje numo ofana wa bi osan ofana won papa na afo shikini Obrian bi ba teshiwa e ba sabata ofana wa ko Obrian bi no ni penny nko ameji ke mugo ba chebu ya ve gidigidi no ave gidigidi ofana ka fo ni boni ni afo je ni no ka fo ito bo ito afo wo ma pa mo fe mo ma fa ge si mo gwa kata si evo ni mo go ba chela ge ya no anu ya fe ne ke dabi ke bore njo yo kucho mi no na ge no ko ni ya no ne yin le oye egbe no ti o si osio no le bo kucho mi oye egbe no ti o si osio si kan ni mo go ba che bo ge ya fe gidigidi e de ya fe bulu e de no le ge san ku ba o go mo san Njo fa ne kusu ne se mini jiwo amoni ya ke ka no ni o be ni aduma afama no na afama pe be no de so yi aba show dada no ka show dada no be ni cho ka gbelegbe ni mo fe mo ba yin efe hu koko ichoba machi lowo na ninu no blo won no le bosa si no ni peni o mi ndi ta frate eni wo fe wo wawo yi ni wo ba se agaga ke na boy ma fa no baba nya yi mo ko aka yi mo ko aka fe no ko ka si beni aba fe kusun neji o dada ka fe o dada kusun pe beni chu aka gbene mo fe mo ba nya fe no ene pe ma pa ma bi fe fa ke ameka ka ke ba boy ma fa e wo no dari ja show dada o fa de sande fi ko to wa ligoji ka e keti aduma ajo o ku ka adu ke first one no ye mo ni fe actually obi ni ewo ni keji ibala ke first one afon le ani actually bono yo le ta frate e tamona kan sije na kan e jaka ke kusun na fio na ke chuone ke wo kusun ne no kejo na ka gbe ko na ba ka ke sin ke afijo lo afi ogbonu na ji olepo dafi na ba yi na yi go no o be igbe no fi onu beja na kan fi kusun atu ka tun pe ba gbe ne o mo ko e no ko fe na kan pele abo ka bo nfe mo no na gafe fi ohu si tamombo na wa afama ye sakumo chonshi mene keje nye ni dantu afama ba na ge gafe ato alala le wonu aka ka ke be ni dantu afama no o ba nyo fi beja na kan blema kusun na fi o jafe ka fi atano no ni se le be wo fe o no ni o bi ane wona ke ji kadange fe ko mishimwe ko na me yakame ya faka musume ke mene mebi kashime ke mene mebi kambashi ke mene mebi wo nga no ni peni yo wi mo ji wo fe wo be keje gaun ka gbe dangbe wo be ta frate wo ye wo kusumi ni wo tun ni mo fe mo kusun esolo mo no mokono na esolo mokono
no kane kole alobudenje ka susu ake bemugo kemugo wo yo ojogba no fe wo yo ojogba no fa ni enele nle boni ma je na ma beje kole bo susu mo Adafufu pẹ̀lú ọ̀yọ́ ní ọ̀bá kẹ́ máa ń pẹ̀kẹ̀ kẹ́kẹ́ akẹ́ yóò wà dúró nìna bí jẹ́kẹ́ bí nàdẹ̀wẹ̀ léṣẹ̀ ní abudada yàjí ìmọ̀ àkókò dé abọ́ kẹfà sí yàn ọ̀mẹ́lẹ̀ yóò wà dúró mọ̀ náà ẹ̀wọ̀ wà bí àràbàlẹ̀ náà sàfihàn níjí tàchẹ̀ ìjọ́dún òun yàjí ìmọ̀ àkókò dé abọ́ fún ìkẹfà sí yàn ìbàkọ̀ ọmọ yẹn ìbàkọ̀ sólé mọ̀ ìbàkọ̀ àgbẹ̀ àfihàn kẹ́ni òpó ẹ̀wọ̀ àfihàn ọ̀kẹ́sìdá sọ̀rọ̀dẹ̀bí Christian Council agbáko náà mi hí ọ̀wọ̀ fífi náà mi yọ̀ nufe náà mi yọ̀ akẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ kúmọ̀ bí àmẹ́ àmì àwọ̀ àfilẹ̀ fi àfijù kéyìn bá pẹ́ ẹ̀jẹ̀ wọ́n bímọ fi jẹ́ náà mi fẹ́ kẹ́sì bọ̀ ní sani ìkẹ́sì ẹ̀jẹ̀ akẹ́ nímọ̀ náà yẹ gbìyànjú nímọ̀ náà àmọ̀ ní òkú àdé yọ̀ nímọ̀ náà dani mene nwe yisakumo ba afana eje hani je wo afwa yani je njodu beni twange afine efe afiju gboma ekwe yo ma nri eba ko manye ni no ni je fo fe e aka siton o sida ple won mo ke ha ma mi ni je ona gbese yo mo ni gadan yo ina gbese yo mo ni ke ha gadan go bi fe ke wo boy ke ni yo wo te fe ya ke bole kego na me na kiyan wa fi ne ami ha ne chira no na kai ka gbe ni wo nyeme ni lele amo nke na ba ni na me le ba ke si amba mu ga kufu ni mo kwa aje ni fu le ke ba si ami fi si daji ame no ni lele won da me si ami mo mi na kai no ke je me ne ka si bi koko ne baba ni wo ba wala ni wala fi wo no ni wo yo wo ya ke kusu agbeko na ka wo ni elololo ke je be ni wo ba yo dada ni na ba kan lebe ni blafo ba ye
les sakumo tout les là on va nous moi dit quoi que me fait ba yé ni dans na ba chegan o mo ono la ke be na agbe na ke shade ke loya ke shele mo fe wo fe ono ni no fe no ni mo fe mo shuo ye shi pon na enu ebile ha she no ke ha fi gama kusu ye are gama wo mi ake gama mane na me ke yin no ka mo aka ke wo ye wo te shi wo shi am shi mo ka me ke gbe mu papa han wo ba mo mi le fe no ya ke shele mo ke ya wo ke mo iradon yo si dájú ina mala ma ode ya ma manche mamimba ingani awola wo bo se won bo se